Ẹ káàsán nílé lóko, orúkọ tèmi ò yípadà, Adérolé lèmi ń jẹ́. Update nípa ọ̀rọ̀ Chief Sunday Igboho ni a tún ní pé ká mú wá fún ẹ̀yin ara wa nílé lóko. Ní ìsinyìí tí olóyè Chief Sunday Igboho ṣì wà ní àhámọ́ ìjọba ní Kotonu, ohun tá a gbọ́ látẹnu lọ́ọ̀yà wọn ni wípé tọ́n bá tiẹ̀ máa wá jẹ́ pé wọ́n máa fi olóyè Sunday Igboho lẹ̀ nítorí pé hàn ní ẹjọ́ kọ̀ọ̀kan tó ń jẹ́ ní Kotonu ju ẹjọ́ tí ìjọba Nàìjíríà fi kàn wọ́n lọ. Wọ́n wá ní pé wọ́n béèrè àwọn ẹ̀rí máa jẹ́mi nìṣó láti ọ̀dọ̀ àwọn ìjọba Nàìjíríà tán lè múlẹ̀ láti fi hàn pé tòótọ́ ni olóyè Sunday Igboho ṣe gbogbo nǹkan tán ní pé wọ́n ṣe. Tí ìjọba Nàìjíríà ò bá fi lè rí ẹ̀rí kankan mú sílẹ̀, ìyẹn máa túmọ̀ sí wípé wọ́n máa dá olóyè Sunday Igboho sílẹ̀ láyọ̀ àtàlàfíà, àwọn ló máa wá choose ibi tó bá wù wọ́n láti fẹ́ lọ nítorí pé òmìnira ara wọn ló wà. Gẹ́gẹ́ bá dẹ̀ ṣe mọ̀ pé olóyè Sunday Igboho wọ́n ní German residency lọ́wọ́. Àdúrà wa wá ni pé kí ẹjọ́ náà kó lọ bí a ṣe fẹ́. Èyí ló wá jẹ́ kí n ronú, kí n wá rò pé Ọọ̀ni Ògúnwùsì Adéyẹyè, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú olóyè Sunday Igboho. Gbogbo ẹsẹ̀ tẹ́ bá mọ̀ pé lè lò, gbogbo ìrìn tẹ́ bá mọ̀ pé lè rìn lórí ọ̀rọ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa rìn, ẹ ṣàánú. Ẹ wọlá pé ilẹ̀ Yorùbá yìí ni Chief Sunday Igboho ń jà fún. Ẹ wọlá pé yín lólórí aládé gbogbo, ogun ìjà yín lẹ arákùnrin ń jà. Tí n bá wá kúrò lórí Ọọ̀ni Ògúnwùsì, tí n bá kúrò lórí ọ̀rọ̀ tiwọn, ó máa mú mi yàbàrà láti lọ sí ọ̀dọ̀ Gani Adams. Chief Gani Adams wọ́n jẹ́ ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ ti Yorùbá. That means pé ogun yín ni Chief Sunday Igboho ń jà, ikú yín ni Chief Sunday Igboho ń kú lọ. Ààrẹ ọ̀nà kakanfò, olórí ogun gbogbo ilẹ̀ Yorùbá ni. Tí ẹ wá rí nǹkan tó dìde on behalf of you pé òkè o, òun wá ń jagun yìí, iṣẹ́ tó yẹ kẹ́ máa ṣe nìyẹn, ó wá ń ṣe. Mo gbàgbọ́ pé àtìlẹ́yìn tó múnádóko ló yẹ kẹ́ fún arákùnrin yìí. Ẹ jọ̀ọ́ ààrẹ wa, ààrẹ ọ̀nà kakanfò, ààrẹ Chief Gani Adams, gbogbo ipá tẹ́ bá lè sà lórí tí Chief Sunday Igboho máa fi bọ́ nínú tí wọ́n wà yìí, gbogbo ẹ̀ ní a fẹ́ jẹ́ kẹ́ bá wa sà. Ẹ jọ̀ọ́ ẹ má wo èmi jù ẹ́, ìwọ jù mí tá àwọn èèyàn ń sọ lórí social media. Tẹ́ bá ń wo gbogbo yẹn, nǹkan kan máa bàjẹ́ sí ni. Gbogbo ipá tẹ́ bá ní láti lè bá wa sà gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò, abẹ́ ẹ̀yin náà arọ̀ yín kẹ́ bá wa sà. Èyí ló máa wá mú mi kúrò tí màá fi wá lọ sọ́dọ̀ àwọn olórin ilẹ̀ Yorùbá tí wọ́n ń fi èdè abínibí ti Yorùbá kọrin, pẹ̀lú àwọn oní tíátà, àwọn òṣèré tíátà. Ẹlòmíì lè máa wọ̀ pé kí ni tiwọn ń bẹ̀, ó kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n. Àtìgbà tán ti mú Chief Sunday Igboho, gbogbo àwọn olórin Yorùbá, gbogbo àwọn eléré ìtàgé Yorùbá tó yẹ pé gbogbo wọn ló máa ń ṣàtẹnujẹ dọ́dọ̀ ọkùnrin yìí. Àríyàn kan ṣoṣo tó tiẹ̀ lè post sórí kíní ẹ̀ social media ẹ̀ pé òun stand with Sunday Igboho. Ìgbà tọkùnrin yìí dẹ̀ wà lómìnira rẹ̀, gbogbo wọn ló ń ṣàtẹnujẹ dọ́dọ̀ ẹ̀. Èyí tó ń gbalẹ̀, èyí tó ń pè sí video launching, tó máa fẹ́ ṣe fíìmù, tó máa launch ẹ̀, tó máa pè sí, gbogbo wọn ló wà ń bẹ̀. Kò wá ń ṣe nítorí eléyìí nìkan ló jẹ́ kí n fẹ́ mú tiwọn mọ́. Ẹ̀bẹ̀ la máa bẹ̀ gbogbo àwọn olórin Yorùbá, gbogbo àwọn eléré orí ìtàgé Yorùbá. Ẹ̀bẹ̀ la máa bẹ̀ yín tó bá ti dàsìkò election, táwọn àwọn politicians tó bá ti wá ń pè yín, role model ẹ jẹ́ fáwọn tá jẹ́ Yorùbá, role model ẹ jẹ́ fún gbogbo àwọn ọmọ Yorùbá. Gbogbo eré yín àwa náà là ń wò, orin yín àwa là ń gbọ́, role model lẹ jẹ́ fún wa. Kò wá ń ṣẹ̀yìn ló yẹ kẹ́ máa tì wá síbi tí ò dáa. Kò ń ṣẹ̀yìn rárá, torí pé tí politician kan bá ti fi lè pè kọ́nu yín, tẹ́ bá fi lè ṣe rally fún pé jáde pé ẹ̀yin eléré, ẹ̀yin kan bákan ẹ ṣe rally fún àwọn tó nífẹ̀ẹ́ yín tó jẹ́ bí ọmọ Yorùbá. That means pé ìfẹ́ tó ní sí yín ó lè convince wọn. Tẹ́ bá ro ti yín, ẹ ro tàwọn ti mẹ̀kúnnù tán ti ẹlẹ́ni tó máa ràn wọ́n lọ́wọ́. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yìí ò dà, but jíjẹ mímu náà ni. Tẹ́ bá ń woro jíjẹ mímu, tẹ́ bá ṣe nǹkan tó tọ́, tẹ́ bá fi ẹni tó tọ́ sí ipò, ẹ sì wá lérò pé ẹni yìí tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọba, tó yẹ kó máa ṣèjọba pẹ̀lú ẹni tí ò ní, pẹ̀lú ẹni tó ti ní, gbogbo yín lẹ máa ní sí. Kò ní sí pé máa tọrọ, àwọn èèyàn máa jẹ́ pé ẹ̀yin nìkan lẹ máa dájẹ́ breadwinner family yín tó máa tọrọ owó jẹ lọ́wọ́ yín.
ẹ jẹ́ ká máa ṣe nǹkan tó tọ́. Mo bẹ̀bẹ̀ nítorí Ọlọ́run, ẹ̀yin eléré Yorùbá dẹ̀ ló kọ́mọ̀ sí jù, tó yẹ pé àtẹnujẹ yín ó pọ̀ gan. Púpọ̀ nu yín gan ò wúlò, tí n bá máa sọ tán kí n sọ tán. Púpọ̀ nu yín ò wúlò, púpọ̀ nu yín àtẹnujẹ ó ti bá yín jẹ́. Tó bá ti dìgbà election nísìn, gbogbo yín lẹ máa, táwọn ìjọba bá ti fún yín lówó kékeré kan, ẹ máa gbé kámẹ́rà olórí burúkú kan, ẹ máa ṣe ìranù kiri, ẹ máa ní pé ẹ̀ ń campaign fún ìjọba. Tó bá ti wá dá after tẹ bá campaign fún ìjọba ọ̀hún tán, tíjọba ọ̀hún bá wọlé tán, tó bá ṣe nǹkan tó tọ́, ẹ nílé bọ́ta padà kẹ́ sọ̀rọ̀ pé kò ń ṣe nǹkan tá a campaign fún rẹ̀ o, kò ń ṣe nǹkan táwa fúnra wa tá a expect léléyìí o, tẹ́ nílé jáde padà kẹ́ sọ nǹkan tó tọ́. Ẹ jọ̀ọ́, ẹ need láti do better, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ eléré Yorùbá, tẹ́ jẹ́ eléré orí ìtàgé Yorùbá, torí tẹ́ bá ti ṣe ń jáde ẹ̀ ń tàwà fún ìjọba nìyẹn. Ọ̀rọ̀ tí mo ní òní jù báyìí lọ lénìí, orúkọ mi ò yí padà, Adérelé lèmi ń jẹ́. Tó bá dẹ̀ tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ Chief Sunday Igboho, a máa jẹ́ kẹ́ gbọ́ àdúrà ní kẹ́ jẹ́ ká máa fi ran olóyè lọ́wọ́. Ẹ ṣé gan, thank you very much.